ẹ̀yin ìyá mi ọ̀sà wo ìwòrìwò òun ọba dìjọ pé wò gígún nígún adéáfín gún nígún ẹ̀yà ayé àkàlàmọ̀gbẹ́ ẹ̀yà mi òṣòwò mọ̀ nígbà òdìbọ́dún ọmọ ẹlẹ́kọ̀ọ́rọ́ ṣe ni irun òṣèlú ṣé pọ́nrọ́ ṣe pọ́ níbi òdi ọmọ ara rẹ̀ sanú. ẹ̀yin ìyá mi o ẹjọ́ dùsẹ̀ fún ọ tó dùsẹ̀ fún yín. ṣé akíṣẹ́ tẹ̀ ń wò lọ́wọ́ mi atákéré ìyọ́dún ni iṣẹ́ àwọn àgbààgbà ni màálù mẹ́ta màálù tó tóbi bàǹbà òní mo jó tí mo fi parí iṣẹ́ yìí bẹ́ẹ̀ ni ṣé akíṣẹ́ ti ń bẹ lọ́wọ́ mi tẹ́ bá ti lè fi kẹnu báyìí ọ̀fẹ́ dé ẹ máa fò báyìí lórí òfurufú ni ẹ máa fò báyìí lórí òfurufú ni. bàbá sẹ́yìn sọ pé iṣẹ́ ẹ̀dá ẹni lójú torí pé nínú olè láyé yìí. wọ́n àgbà wọ́bẹ̀sì. wọ́bẹ̀sì gidi ní àbàbà o. ògùn dá gara ògùn dá fún àfihàn olè tí ń jí màá wá sọ jíjí ló lè ń jí gbà báyìí ló lè ń gbà. iṣẹ́ àwọn bàbá lákú bàbá mi ni mo wá sá fún yẹn ní òjẹ́ ẹ mọ̀ pógun ta sá tí òjẹ́ ìwé rẹ̀ lóko kan lẹ́yìn ọmọ ewé gbogbo kíkí ogun ta sá tí òjẹ́ ìwé rẹ̀ lóko kan. ṣé ẹ máa ní ní. ẹ máa ní ní. senior colleague ni. àwọn ọ̀gá wa nù. mo mọ̀ pé àwọn tẹ́ ti kọ́ sẹ́nu tẹ́ ẹ bá wa máa ní ní ẹ mọ mú bolo sa oko. bàbá èyàn lè dàpọ̀ mẹ́ńtọ̀ mi gẹ́gẹ́ nu mẹ́ńtọ̀ mi àmọ́ rọ́ọ̀bù mi báyìí ni. ìwọ ti ẹ̀ joyè inú sí dáadáa. bàbá mẹ́ńtọ̀ mi. ìṣiṣẹ́ rẹ̀ náà ní tọ́ ó sẹ́nu bíi àkókò ẹ̀díẹ̀. iṣẹ́ àwọn bàbá ńláku bàbá mi ni wọ́n gbà lọ́wọ́ mi bó ṣe ń wo yìí tẹ́ bá ti lè tọ́ sẹ́nu. sàlàyé ẹ máa jílé gbé lọ́nu bó ṣe wà lọ́wọ́ mi Yàsín kẹ́ ẹ máa lọ ní ọ̀sán kan òru kan tẹ́ bá rí èrà tí lọ ẹ jí gbé àwọn èèyàn onímọ̀ pé gbéra. wọ́n sọ̀nà láfiwọ́ rẹ̀ kódà wọ́n ní àkọ́bí ọmọ yín ẹ fi jóògùn ni. bẹ́ẹ̀ ni kò sóògùn rẹ̀ kan lọ́wọ́ mi ògùn kà ní bẹ́ẹ̀ lọ́wọ́ mi. ṣé ògùn ibi tó yẹ lójú tá bá pàdé ẹ̀yin gẹ́gẹ́ lọ́nà àwọn méjì bá kì í wọ́n lè tá bá gbé sóògùn yóò ṣiṣẹ́. ẹ ti gbé nǹkan tẹ́ máa sìn tẹ́ fi kú báyìí tí o fi dọjọ́ kú yín lẹ́ mọ̀ sí mi. sẹ́yìn náà wá kọ mọ́ gbé o mọ́ gbé ọmọ ọlọ́jà mọ́ gbé o mọ́ gbé sẹ́yìn náà kọ fún ni. wọ́n kọrin fún mi wọ́n ní má kidnap ẹ̀ tẹ́ bá kidnap ẹ̀ ní tẹ́ mọ̀ sí ilẹ̀ kidnap. bẹ́ẹ̀ ni iṣẹ́ àwọn babaláko bàbá mi ni ẹ̀hún ta ni ó wàá gbàṣẹ́ lọ́wọ́ mi. òní ẹ fún. iṣẹ́ tí mo fún yín. bàbá ẹ má wọlé àmọ̀ pín. àpè bàbá. ẹ̀hún ẹ̀dùn náà ẹ̀dùn. àwọn ọmọdé yìí wọ́n sì fi sókè kí wọ́n fi bàdí jẹ́ wọ́n bá sì dúró kán jẹ́ kí n parí iṣẹ́ yìí fún wọn wọn ò gbọ́ kí lọ́dílẹ̀ obìnrin bá yín wà lọ. ọ̀fẹ́ wá yàn. kí ló ń ṣẹlẹ̀. ilẹ̀ má ti tún rí mi gbà. wake up. ẹ̀yin ìyá mi alẹ́ lẹ máa ń wẹ̀ ọ̀sán lẹ máa ń sùn ìrọ̀lẹ́ lẹ máa ń mẹ́kọ̀ tẹ bá fẹ́ lọ ṣò tẹ fẹ́ lọ gba tibí tẹ bá fẹ́ lọ dé lẹ máa gbéra ó yá kàfá jù mẹ́ni jù bá ó yá sẹ̀dí kò ní kòlò sí ní bàlàbàlà ọ̀sán lẹ máa ń wẹ̀ alẹ́ lẹ máa ń kì ìrọ̀lẹ́ lẹ máa ń mẹ́kọ̀ ó yá ọ̀fẹ́ bẹ́ẹ̀. kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin ìyá mi. tọ́jẹ̀ má jù kújú sí i. má gbìyànjú àti tó bá gbìyànjú àti take a step máa fọ́ orí ẹ̀. bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn ẹ máa gbọ́ lọ́wọ́ everybody ẹ bá máa ṣe gbájú ẹ̀ káàkiri ẹ lè wáṣẹ́ ni. ẹ̀gbọ́n. ẹnu kusas arrest him. ok Savannah. ẹ má bínú ẹ̀gbọ́n ṣe rí costume church mo lò costume church. máa wọlé tó bá dé court. arrest him my friend. ẹ̀gbọ́n.